Ẹ kúrò lẹ́yìn èèyàn wa. Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ mi yí padà Táílé ló ìjìnlẹ̀ ní mi ọmọ àti àbí onígèrè ọmọ ọkọ̀ bẹja ní bẹ̀rẹ̀ bá gbèjọ bẹja ní bẹ̀rẹ̀ ọkọ̀ òṣèlú. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa tí à ń kọ́ obìnrin ìrìnsẹ̀ yìí àti orúkọ rẹ̀ ń jẹ́ Lọ́lá. So Lọ́lá, ìwọ ló ní eléyìí. Ẹ̀kọ́ wa lénìí, òní a ti ṣe kíni. Báwo la ṣe lo kíni? Mo béèrè pé kí ni orúkọ rẹ, ó sì dá mi lóhùn pé orúkọ mi ni Lọ́lá. Lónìí àwọn níbo, báwo la ṣe lo níbo, ibẹ̀ la fẹ́ lọ. Báwo la ṣe lò? Ṣé ń rí mi látọ̀hún yẹn, bàbá mi? Ẹ wò mí, ẹ rí ẹ. So báwo la ṣe lo níbo? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, níbo lò ń lọ? Níbo lò ń gbé? Níbo lò ń lọ? Where are you going? Mo ń lọ ilé, I'm going home. Níbo lò ń gbé? Níbo lò ń gbé? Mo ń gbé Ìkẹjà, gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Níbo lò ń gbé means where are you living? Mo ń gbé Ìkẹjà means I'm living at Ìkẹjà. Níbo lo wà? Mo wà ní ibi iṣẹ́. Where is the location? I'm at work. Níbo lò ń ṣiṣẹ́? Mo ń ṣiṣẹ́ ní Ìkẹjà. That's a response. Where do you work? I work at Ìkẹjà. Níbo lo ti ń bọ̀? Where are you coming from? Mo ń bọ̀ láti ilé. I'm coming from home. We're going to say it again. Níbo lo ń lọ? Mo ń lọ ilé. Where are you going? I'm going home. Níbo lo ń gbé? Where are you living? Mo ń gbé Ìkẹjà. I'm living at Ìkẹjà. Níbo lo wà? Where is your location? Mo wà ní ibi iṣẹ́. I'm at work. Níbo lo ń ṣiṣẹ́? Mo ń ṣiṣẹ́ ní Ìkẹjà. Where do you work? I work at Ìkẹjà. Níbo lo ti ń bọ̀? Where are you coming from? Mo ń bọ̀ láti ilé. I'm coming from home. This is few examples of how to use NIBO, and there are some words you can use to complement all this, to answer this. For example, if somebody say Níbo lo ń lọ, I can say mo ń lọ ilé, that I'm going home. Or you can also say mo ń lọ ilé, house. Mo ń lọ ọjà, market. Mo ń lọ ilé ìwòran, cinema. Mo ń lọ ilé ìgbafẹ́, club. Mo ń lọ ilé bàálù, I'm going to the airport. These are ways of using NIBO where. So this is where I want to end the class today. Thank you for listening. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa. Ó dàbọ̀.